Yes, Ado. My name is Sunday Fatoba. I am a TVian and also a TBC broadcaster. This is my 12th live broadcast on this platform. I'm happy to be on here today, and I'm happy to speak in my language. I mean, Yoruba language. As you all know, that all languages are there to join, and we urge them to join TBC community. Well, first and foremost, I wanted to talk about the difference between working class and then TBC TBian rather. This is my 12th live broadcast once again. I say very good morning to everybody watching this platform, and good day to you all. This morning in Nigeria. I'm in Nigerian. This morning in Nigeria, and I'm happy to be online this morning. I'm sorry for those of you that you usually watch my live broadcast. That is quite a long time for seeing me on this that. Actually, I'm quite busy doing the a local campaign for TBC platform in order to let them recruit. Thank you for being there with me, and I greet everybody in admin, and I greet all leaders in the whole world, TBC leaders throughout the world. Most especially, I greet TBC Randy, our great leader. Say you are well done for big job you be doing in our midst. Well, Nigerian people, as a Nigerian, as a Yoruba man, I just want to speak in the Yoruba language to let people know, let all Yoruba men and women know that this platform is meant for everybody. Mo kí gbogbo àwọn èèyàn tó ń wò mí nílé, gbogbo àwọn olùgbọ́ mi láti àyìn wá pé ẹ ṣe kú ọjọ́ mẹ́ta. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni Fatoba Sunday Babatunde. Mo jẹ́ TBC broadcaster. Mo tún jẹ́ ọ̀kan lára àwọn TBC tó jẹ́ láwọn TBC. Inú mi dùn láti wà lórí amóhùnmáwòrán, láti wà lórí China yìí ní táìmù tí a wà yìí. Broadcasting wọ̀nyí ní ẹlẹ́ẹ̀kejìlá tí màá ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún mi ní agbára, àti pé mo dúpẹ́ lọ́wọ́ àwọn TBC admin tó fún mi ní àǹfààní pàtàkì yìí láti ṣe irú nǹkan báyìí. Ohun tí mo fẹ́ sọ lẹ́ni ní kókó jùlọ ni pé ìyàtọ̀ tó wà láàárín òṣìṣẹ́ ìjọba àti àwọn TBC member, TBian rather. Ìyàtọ̀ tó wà níbẹ̀ ni pé nígbà tí mo rò ó nígbà kan sẹ́yìn pé ọ̀nà wo ni àwọn ènìyàn tí wọ́n ṣiṣẹ́ ìjọba fi máa ń ní ààyè ìsinmi láìsí wípé wọ́n fún wọn ní public holiday, pé ààyè tí gbogbo wa gbà nìyí. Ìyẹn àkọ́kọ́. Láì ṣiṣẹ́ wọn ò lè fún wọn lówó. Ìyẹn èkejì. Torí pé ààyè ìsinmi lọ́pọ̀lọpọ̀ wọ́n ní public holiday here and there. Ẹ jẹ́ ká wò ó, nígbà tó bá sọ pé o kàwé from primary school to the secondary school, ilé ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀, ilé ẹ̀kọ́ mẹ́wàá, o lọ sí yunifásitì. Nígbà tó bá jáde wá tún máa gbé pálí máa wáṣẹ́ káàkiri, o serve. O lọ ṣe àgùnbánirọ̀ wá tún máa wáṣẹ́ káàkiri. Nígbà tó bá tún wá rí iṣẹ́ tán, èèyàn ṣe wá bọ́ sínú ìnira gangan. Ohun tí ó yà mí lẹ́nu jù ni pé ní gbogbo àgbáyé, lórílẹ̀-èdè àgbáyé, kò síbi tí traffic ò ti ń sí. Lọ́pọ̀ ọgbà, ìyẹn ni pé wọ́lùkọlù ọkọ̀. Lọ́pọ̀ ọgbà, ẹlòmíràn á jí lágo 5 ìdájí 5 a.m. láti dáná, láti múra sí ibi iṣẹ́ tó fẹ́ wọṣẹ́ lágo 6. Lọ́pọ̀ ìgbà ẹlòmíràn á ti jí síta
nígbà kan rí ní Èkó nígbà tí mo ń ṣiṣẹ́ ní àdúgbò kan lÉkòó, màá jí ní 3 a.m. ní ìdájí, màá wẹ̀, màá jẹun. Láti ibẹ̀ lọ màá máa tiraka kí n lè kọjá wọ́lù-kọlù ọkọ̀ tí ń ṣe traffic jam. Ẹ jọ̀wọ́, ẹgbà wo ni àyè wá wà? Nígbà tí màá tó kúrò níbi iṣẹ́, màá tún padà wálé kí n tó délé ní lọ́pọ̀ ìgbà aago 12 òru, 12 midnight, ìgbà míì aago 11. Ìgbà olùfẹ́ráyè ayé tèmi àti fọṣọ ńkọ́, ọjọ́ Sunday nìkan, ọjọ́ ìsinmi nìkan ni mo ráyè. Mo ń wo èyí pé ṣé èmi nìkan ló ń ṣẹlẹ̀ sí nígbà náà, ìgbà tí mo wá wòye pé gbogbo àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba lórílẹ̀-èdè àgbáyé, working class people, àwọn ni irú ń báyìí ń ṣẹlẹ̀ sí. Kí wá nìdí tó fà á? Nítorí pé púpọ̀ nínú wọn ò gbàgbọ́ nínú ara wọn. Púpọ̀ nínú wọn ò gbàgbọ́ pé ohun kan lè yí padà tó lè jẹ́ èrè fún wọn, tó lè mú owó wọlé fún wọn, pàtàkì jùlọ ní àwùjọ wa àbí lórílẹ̀-èdè ayé. Nítorí pé wọn ò ní ààyè àti àǹfààní láti ronú. Wọn ò ní àkókò láti rò ó pé iṣẹ́ tí à ń ṣe yìí, kí ni àwọn àǹfààní tó wà níbẹ̀. Èyí tí mo fẹ́ mú jáde lára ti àwọn ìṣèjọba ni pé nígbà tó ń bá sọ pé ọ̀gá ń bọ̀, nígbà tó ọ̀gá bá wá ń bọ̀, tó ọ̀gá wọn dé tán, nígbà náà kò ní sí pé bóyá ọ̀gá ò gbọ́dọ̀ rí eye service á máa ṣẹlẹ̀. Ìyẹn bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká wo iye tí wọ́n ń gbà lóṣù. Ẹlòmíì kò gbà ju $50. Minimum wages tó wà ní Nàìjíríà nìyẹn, that's 18,000. Báyìí wọ́n tún gbé kalẹ̀ pé jẹ́ ká sọ di 30,000. Tó bá sọ di 30,000, wọ́n á tún gbówó lé lórí fún iṣẹ́ tí wọ́n ṣe 1,000 per day. Kò tó bẹ́ẹ̀ gan tó wá wo owó oúnjẹ, tó wo owó ọkọ̀ kò sí. Èyí náà ni gbogbo àwọn òṣìṣẹ́ wọ̀nyí ń gbé lórí ẹbí. Ará á béèrè owó, ọmọ á béèrè, aya á béèrè, wọ́n á sanwó ilé-ìwé. Wọ́n rí i pé kò sí ààyè, kò sí owó yìí ń ta. Tọ́kọ tó kọ́lé, wọ́n á yá owó, wọ́n á lọ fún loan. Kí wọ́n tó ra ọkọ̀, wọ́n á yá owó ra ọkọ̀ ni. Kí wọ́n tó sọ pé bóyá wọ́n tọ́mọ lọ sí ilé-ìwé, wọ́n á yá owó tọ́mọ lọ sí ilé-ìwé ni. Ṣùgbọ́n nígbà tí àwọn ọ̀jọ̀gbọ́n ní àgbáyé wá wò ó pé kí ló lè ṣẹlẹ̀, ní cryptocurrency fi jáde, èyí tí à ń pè ní liquid digital money across the world. Èyí tí TBC jẹ́ ọ̀gá nínú wọn, tí ń ṣe the billion coin. Èyí tèmi jẹ́ kan lára wọn tí mo fọwọ́ sọ̀yà rẹ̀ pé àwọn tó pé dáadáa, èrò Ọlọ́run ni láti gbé the billion coin kalẹ̀ tá ń pè ní TBC. Èyí tẹ́ pé agbára ọjà àgbáyé kò ní agbára lórí rẹ̀ bíi Bitcoin. Agbára ọjà àgbáyé kò ní agbára, kò ní àṣẹ lórí TBC wa, tó jẹ́ pé ọjà wọn máa ń lọ sókè tí ó ń lọ sílẹ̀. Ìyàtọ̀ tí mo fẹ́ kẹ́ mọ̀ níbẹ̀ ni pé ọjọ́ gangan tí ìwọ bá ti darapọ̀ mọ́ TBC, tó san fees payment, tó register sí TBC, tó di TBCian, yìí láàdọ́ ẹ̀ gangan láti bẹ̀rẹ̀ sí máa fún ẹ lówó ní wà tí rí owó. Èyí tí ó tún wà níta báyìí náà ń pè ní cash flow. Cash flow ni pé níwọ̀n ìgbà tó bá ti ń register ènìyàn láàrin 24 hours, tó sanwó fees ẹ̀ wọlé gẹ́gẹ́ bí bona fide member, láàrin wákàtí dín ní àádọ́ta ní wà tó rí, o gbọ́dọ̀ wá èèyàn méjì sí abẹ́ nìkan yẹn láti jẹ àǹfààní kí ìwọ lè ní 100 million cookies. Àwọn ètò báyìí ló ti wà ńlẹ̀ fún èmi àti ìwọ, tẹ́ pé ó dá mi lójú pé tó bá dàpọ̀ mọ́ TBC láàrin ọjọ́ lójoojúmọ́, o lè máa rí ó kéré tán $100 or $50 per day. Tí o bá mọ ohun tó ń ṣe. Òṣìṣẹ́ ìjọba wo ló wà ní ìṣèjọba báyìí tó ń gba 18,000 naira per day, àbí tó ń gba 40,000 naira, close to 50,000 naira per day ní orílẹ̀ àgbáyé? Ẹ sọ fún mi. Ṣùgbọ́n TBC nìkan ní ọ̀nà gbòógì tẹ́ pé o ò nílò láti yáwó kó tó kọ́lé, o ò nílò láti wọnú traffic jam, àbí pé wọnú ìwọ́lùkọlù ọkọ̀, wọ́n máa làágùn nínú rẹ̀. Ṣùgbọ́n o lè wà nínú ilé rẹ, kó wà nínú yàrá rẹ láti máa pa owó wọlé láti ọ̀dọ̀ àwọn TBC. Ní pé o pèrò wọlé, wá jẹ àǹfààní,
kọ́ àwọn ènìyàn bí wọ́n ṣe ń pa ẹja, má ṣe máa fún wọn ní ẹja jẹ. Èyí ni TBC ń rán wa pé ká sọ fún àwọn ènìyàn. Wọ́n nílò ènìyàn 1 billion tí wọ́n ń di millionaire, 1 billion tí wọ́n ń di billionaire ènìyàn. Ọ̀nà wo la lè gbà? Òun náà la ṣe ń sọ pé a ṣe gbé sórí òṣùwọ̀n. Àǹfààní wo ló wà? Kí ni ìyàtọ̀ tó wà láàárín àwọn òṣìṣẹ́ ìjọba àti àwa ti Bishian? Ìyàtọ̀ tó wà níbẹ̀ ni mo ti sọ yìí. Lọ́pọ̀ ọgbà àwọn òṣìṣẹ́ ìjọba wọ́n yáwó láti sanwó ilé ìwé ọmọ wọn ni. Lọ́pọ̀ ọgbà àwọn òṣìṣẹ́ ìjọba wọ́n yá, púpọ̀ nínú wọn ló ń yá owó láti kọ́ ilé. Púpọ̀ nínú wọn ló ń yá owó láti ra mọ́tò. Kẹ́tó rẹ̀ sọ pé owó ara òun ló ń fi ra ilé, a jẹ́ pé ó ń ṣiṣẹ́ mìíràn, ó ń ṣiṣẹ́ òmíràn mọ́, tàbí ó kówó jẹ investment. Ṣùgbọ́n TBC kò sí ẹni tágbára tó bá ti mọ ibi tí òun lọ. TBC wà ní pé láìpẹ́ láì jìnnà, we will exchange what you have on your wallet to have goods, to collect goods. Exchange what you have, Kringle. Very soon this thing will manifest. This thing will manifest. You will see it open and clear. This thing is coming around. Presently, ó ti ń ṣẹlẹ̀ ní Nàìjíríà báyìí, ní àwọn ìpínlẹ̀ kankan láti Àbújá. Wà á rí Kringle wá fi lọ ra oúnjẹ, wà á fi ra aṣọ, wà á fi ra fóònù, ra electronics, ra àwọn kankan bẹ́ẹ̀, wà á transfer ẹ̀ sí wọn. Èyí tí ń ṣẹlẹ̀ lọ́fẹ̀ẹ́ ní 100% láti ọwọ́ Faruna, TBC Faruna Store. Èyí tí gbogbo wa tí a support ẹ̀, tí àdèmí gan endorse ẹ̀. Now lọ sí Èkó, wà á rí wọn lọ́pọ̀lọpọ̀. Ìkànnà tí ṣọ́ jáde báyìí náà tó wà níbẹ̀ ní Chris Will and TBC Store. Wọ́n ṣe náà ń ṣe ara àwọn yìí tó yẹ pé láìrò tẹ́lẹ̀ wo gan rò pé ìkan tí mo ní láìpẹ́ láì jìnnà ohun gbogbo á wá sí ìrọ̀rùn fún àwa ti Bishian. Èmi ń sọ yìí láti jẹ́ kó mọ ọ̀nà tó lè gbà pa ẹja. A fẹ́ máa fún ẹlẹ́ja jẹ mọ́. Kó má yẹ̀ ẹ́ lẹ́nu pé ibo làwọn yìí ti ń rí owó, ibo náà ti rí ọkọ̀ tí wọ́n lò àbí aṣọ tí wọ́n rà. TBC ló ń ṣiṣẹ́ lọ. TBC admin wọ́n ń ṣiṣẹ́ lọ lórí àwọn nǹkan yẹn láti jẹ́ kí blockchain kó wà perfect in all over the country. Mo rí ìròyìn kan láìpẹ́ yìí bí oṣù díẹ̀ sẹ́yìn láti Dubai pé àwọn ìjọba Dubai wọ́n ṣe ètò láti máa jẹ́ kí gbogbo ohun tó ń fẹ́ ṣe pàṣípàrọ̀ ohun àbí láti money transaction or to buy something from another country, pé kò ní sí òṣìṣẹ́ ìjọba, kò ní sí custom, kò ní sí agbẹjọ́rò, kò ní sí àwọn aṣọ́bodè, kò ní sí ọlọ́pàá, tó jẹ́ wípé á jẹ́ kí wọ́n rí èrè púpọ̀. Wọ́n á ṣiṣẹ́ pẹ̀lú cryptocurrency, èyí tí pé TBC jẹ́ ọ̀gá wọn. TBC káàkiri àgbáyé ó ti lálẹ́ wò, ó ti gbẹ̀rẹ̀gẹ̀jìgà. Àwọn tí òun rí tó ń gbọ́ káàkiri ó yẹ kó mọ̀ pé TBC yìí kì í ṣe ibi tí wọ́n ti lè lò ní bàgẹ̀ mọ́. TBC dúró gedegbe. Tó bá ń ṣe TBC tó dápọ̀ mọ́ TBC, before you know it, láìpẹ́ ọjọ́ ìwọ fúnra wa sọ pé wàá lè fọwọ́ sọ̀rọ̀ pé ó ti di billionaire. Bí mo ṣe wà yìí, èmi náà mo wà lára àwọn billionaire lágbàáyé nínú ti Bishian. Ṣùgbọ́n èmi ò ṣe gidigidi kí n lè torí ohun tí mo ṣiṣẹ́ fún, tí mo gbọ́kànlé, kí lọ máa ná lavishly, kí lọ máa spend lavishly, kí n lọ máa sọ pé mo fi ṣe kí ni wọ́n máa. No, you have to keep it safely. Nítorí pé àwọn ọlọ́rọ̀ kan ń bọ̀, wọ́n fẹ́ wọnú àárín àwọn TBC láti ra ohun tó wà lọ́wọ́ wọn kó pamọ́. Nítorí pé àwọn gbàgbọ́ pé olówó ni kó máa lówó lọ, kí àwọn tòṣì kó máa tòṣì lọ. Ṣùgbọ́n TBC ò fẹ́ bẹ́ẹ̀. Wọ́n fẹ́ lé ìṣẹ́wọ̀gbó wọ ẹ̀gbẹ́, wọ́n fẹ́ lé ìṣẹ́wọ̀ igbó. Wọn ò fẹ́ kí ìṣẹ́ sí mọ́ láàárín àwọn ọmọ adarí wọn, láàárín àwọn ọmọ ènìyàn. Gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire, ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá,
ẹ jẹ́ kí a pera wa sí ìrònú. Iṣẹ́ tí bàbá ẹ̀ ti ṣe níṣẹ́ ìjọba fún 35 years kó tó rìtáyà, á ṣe ìwádìí táyà tí wọ́n á ṣe fún ní gratuity ẹ̀ o retirement, á ṣe lọ́wọ́ fi máa rọ́ọ̀ṣì kọ́lé sáré káàkiri kọ́lé. Ṣùgbọ́n TBC ò rí bẹ́ẹ̀. Ó ti lè lo TBC báyìí láti ra ilẹ̀ ní Nàìjíríà. Ó ti lè lo TBC báyìí láti ra ọkọ̀ ní Nàìjíríà 100%. Ó ti lè lo TBC báyìí láti ra ilé same state estate tó wà wò tó wà available ní Nàìjíríà. Sọ fún mi, ibo nìyẹn tó ṣẹlẹ̀ báyìí? Ǹjẹ́ tó bá ra lẹ̀ pẹ̀lú TBC báyìí, kò sí báǹkì tá máa lé ẹ káàkiri. O ò nílò collateral guarantor. O nílò ẹni tá dúró fún onídúró tàbí lọ́hùn lọ gbé ìwé ilé sílẹ̀, kò sí yẹn nínú TBC. Nǹkan tó nílò ni pé kó trust ara ẹ, kó dẹ̀ wá straightforward, kó máa ṣiṣẹ́ ní ìbámu pẹ̀lú TBC admin, kó máa ṣiṣẹ́ ní ìbámu pẹ̀lú ohun náà ń pè ní alignment with TBC admin.